وصول الهاشمي إلى دنا لا طيب أيام القوم محمد وما هو إلا رحمة الله في الورى هدى الله لأكوان خلق محمد تجلى إليه له نورا بذاته ويشهد في ذا الوقت فم محمد يقول بأن لا إله سواك لا وذلك تما في الأرض قول محمد ومن بعد الأملاك جاءوا من السماء لترهيب نور هاشمي محمد لترهيب نور هاشمي محمد صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة الرحمن صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة الرحمن صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة الرحمن بكريم عفوك ما غوى وشاك ويوم وصول الهاشمي إلى دنا لا طيب أيام القوم محمد وما هو إلا رحمة الله في الورى هدى الله لأكوان خلق محمد تجلى إلى عصاك بكريم عفوك ما غوى وشاك ويوم وصول الهاشمي إلى دنا لا طيب أيام القوم محمد وما هو إلا رحمة الله في الورى هدى الله لأكوان خلق محمد تجلى إليه له نورا بذاته ويشهد في ذا الوقت فم محمد يقول بأن لا إله سواك لا وذلك تما في الأرض قول محمد ومن بعد الأملاك جاءوا من السماء لترهيب نور هاشمي محمد لترهيب نور هاشمي محمد صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة الرحمن صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة الرحمن صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة الرحمن. gbogbo ojú wa tí Ọlọ́run ní ká wà níbí tí bàbá wa
alhaji wa sheikh bàbá pé èèyàn ní bàbá jíṣà ọ̀ká ni wọ́n wí n tí ń sọ yẹn di bàbá pọ̀ láyé èèyàn lè di bàbá ọjọ́ orí èèyàn á máa di bàbá ipò èèyàn á máa di bàbá ti ìmọ̀ èèyàn á máa di bàbá ti owó gbogbo ọ̀nà tọ́lọ́ ń bá gbà pé èèyàn ní bàbá ẹ bá ọlọ́run ọba pè bẹ́ẹ̀. Hey gold. كان قلبي شكا لم يكن مؤمنا àti yóò bá anabi ò tí ì déjọ. بكريم عفوك ما غوى وعصاك àti yóò bá anabi ò tí ì déjọ. بكريم عفوك ما غوى وعصاك ẹni bá yóò bá anabi ò ní ṣòfò. كان قلبي شكا لم يكن مؤمنا نعم بكريم عفوك ما غوى وعصاك بكريم عفوك ما غوى وعصاك صلى عليك الله. صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة وماني ntí masoro eléyìí gold tí ń wí gbogbo ẹ̀dá tó fẹ́ràn nabi Muhammad sallallahu alayhi wa sallam. صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة وأماني يا ربي بمصطفى الأدناني akéde فاغفر ذنوبي ثم أصلح شأني صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة وأماني ẹ̀dẹ́kun torí tọ́lọ́hún nítorí tọ́lọ́hún. àti tìfẹ́ tá a jọ ní sí anabi Muhammad sallallahu alayhi wa sallam. bíní Mustapha al-Adnani صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة وأماني الحمد لله الذي أعطاني ẹ̀dẹ́kun هذا الغلام طيب الأردان òní òní nta fẹ́ tó ṣe ní ìsìlámù pọ̀ níta fẹ́ tún ṣe nínú ìsìlámì ló pọ̀. otí jòkó wa yẹn sì ń sọ pọ̀ èyí tí jòkó wa yìí ti ń sọ́pọ̀. ẹ̀yin obìnrin òsì yorùbá níbi ìlòdì sọ̀rọ̀ mọ́ sallallahu alayhi wa sallam. gbàtẹ́ àti yorùbá rẹ̀ ń lọ lù wá nù. الحمد لله الذي أعطاني báwo ló bí ṣe tó obìnrin sáré bí àná Muhammad هذا الغلام طيب الأردان ọ̀rọ̀ tá a wá yanjú lónìí pọ̀ díẹ̀ ọ̀rọ̀ tá a wá yanjú ọ̀pọ̀ díẹ̀. a máa mú lẹ́sẹẹsẹ. a máa mú lẹ́sẹẹsẹ ni. tó الحمد لله الذي أعطاني Alhaji wa Abdulhafiz awoda ajiwa Abdul Hafizi. onídìgẹ́ máa tó àga ẹ lọ jòkó ẹ ní problem pẹ̀lú òní ẹ jòkó kẹgbọ́n tá à ń sọ. ẹ jòkó lẹ̀kẹ́ gbọ́ wá sí.
mo ní ọ̀nà fún Abdulhafiz torí ẹ̀gbọ́n tí wọ́n bí mi lé ẹni tí wọ́n bí mi lé Abdulhafiz ní jẹ́ Allahu Akbar. ààrẹ ni yorùbá nàbì dáadáa sallallahu alayhi wa sallam bó lọ wí. alhamdulillahi alladhi a'tani. ẹ̀yin àfáà náà kan yorùbá nàbì. azal gulama tayyibal aridani. tó o bá gbà pọ́lọ̀ ni ó gbà ọ́ lẹ̀ sọ pé ya Allah. Ya Allah. Naam. Alhamdulillahi alladhi a'tani. kọ́mọ yólúkálùkù tó o bá pè mí tí n bá ráàyè wá kọ́mọ òun mú ọmọ ẹ̀mọ́ bó wá sí. àkọ́kọ́ ń bẹ̀rẹ̀ kémi ń ti kì í ṣe prógráàmù ní máa gbé ẹ dọ́dọ̀ mi. Bẹ́ẹ̀ni, àkọ́kọ́ nù. wọ́n lè wò lọ́sẹ̀ kan wọ́n wá kí mi. Mo ní wàá wò yín ni o. mo ní wá wojú yín ṣe wà dáadáa ṣe ẹ lọ ṣe check up yín ṣe ń sinmi. Sọ́lá àfi àlẹ́ wà. mo ní èèyàn nu. Èèyàn nù. wọ́n ti wá dọ́mọ nulẹ̀ ìmáàmù lọ́fà. Bẹ́ẹ̀ni. èyí ti sọ á di ìran kan. Látàrí abẹ́. kọ́ máa yé wọ́tọ̀ tẹ pósítà tẹ́ bàbá yìí la pè lọ́dún rẹ̀ látẹ̀mí ṣé mo rí ọ ni látẹ̀sí mo fojú kàn ọ́. àwọn tí wọ́n fi mí ṣàwọ́rò owó kí wọ́n fowó ń ṣe. àwọn ènìyàn ń bá ànábì dáadáa ní. Sallallahu alayhi wa sallam. mi tí kí o wá gbọ́kọ̀ ó wàá wò mí ẹ̀yin náà wá gbọ́ wá sí lọ́fà tẹ́lẹ̀. gbogbo ẹtí ń bá bá wí bí lónìí kó rẹ́rìn ni ìmọ̀mọ́ ọ̀fà tó jọba àlùmí lọ ni mí. Bẹ́ẹ̀ni. azal gulama tayyibal aridani. tó o gbọ́ tí ìbá ṣe pé ń pe ọba mi lọ́ba tí n bá yọ bọ́ọ̀lù ṣe pè mí ọba mi ó sì hàn pé bo ní gbàrà lè jù sí. náà alhamdulillahi alladhi a'tani. mo lọ kí ọba kan lánàá mo wá jòkó lẹ́rẹ̀ lásán lẹ́lẹ̀ tí ò sí ẹni ń bẹ̀ ọba wọn ń pè báyìí oníbọ́lọ̀ ti pè é nù Wallahi. tí ò sí ẹni ń bẹ̀ yín náà tẹ̀lé mi Bẹ́ẹ̀ni. kò sí ẹni ilẹ̀ lásán mo jòkó mo ní mo gọ̀ bẹ́ẹ̀ bá ti fa gọ̀ mi hàn mí àmọ́jọ́ tó ọba ẹni alágbọ̀n ni ti bá gbọ́mọ lọ́wọ́ ó tán nù. Naam. Hazal gulama tayyibal aridani. èyí tí ń sọ nǹkan pè fún yín o òun sì ní kálẹ̀ mi ò ṣe bẹ́ẹ̀ tí ń ṣe mo lè pọ̀ tì lọ́rùn bọ́ ọ bá ṣe ń tùmọ̀ níyẹn tó fi ṣe mìtí kí òun ara bọ́n fi tà kì í ṣe pé fi ń kàǹpé fún yín òun sì ní kí wo ra tiẹ̀ wá òun ní ìgbà tó o bá gbé wá torí ń tọ́ ọgbọ́n lójú agbolójọ́ gbé tiẹ̀ wá ọ̀ẹ́sọmọlúwàbí tẹ́lẹ̀. alhamdulillahi alladhi a'tani. gbàtọ́ pé ń pariwo bọ́n fi tà yálà yà bọ́n fi tà ilé mi ló wà. Wallahi. hazal kódà mo lè dá lé iṣẹ́ rẹ̀ lẹ́bi tọ́lọ̀ fún mi lásìkò dé lónìí. gulama mo lè dá lé iṣẹ́ rẹ̀ lẹ́bi. tayyibal aridani. àwọn ya Allah ẹ̀sọ́ bẹ́ẹ̀ dáadáa. Ya Allah. okùn tí ó wọ́ọ́rù mi wọ̀lú kì í sokùn kékeré mọ́ Kékeré kọ́ o. kì í ṣe ti owó ààyè tí ò sí mọ́ ni. alihurma Naam. gbogbo tó yẹ ń wò jẹ́ kéèyàn lọ kọ́ bí wọ́n ṣe máa bọ̀wọ̀. Kọ́ bí wọ́n ṣe bọ̀wọ̀ fún yàn. gbogbo ẹ̀dá tí o bá lọ́wọ́ la kódà kó lọ kéwú lọ́rùn yóò jìyà tó bá dá yé. Yóò jìyà tó bá dáyé. ìbọ̀wọ̀ lẹ fi ra mi lẹ́rú. Bẹ́ẹ̀ni. ìbọ̀wọ̀ lèmi náà fi rí ara ayé kó lẹ́rú. kì í kú ṣe kéwú náà làwọn amọ̀tẹ́nìkan ò mọ̀rú ẹ rí. wáàsí mi kẹta níbí inú kólúkálùkù lọkọ bí ẹ ṣe wá sọ ìbọ̀wọ̀ gbogbo ẹ̀dá tó bá ti rí rẹ̀ tán yóò parẹ́ kó tó kú. ẹkú ẹ̀yìn ìmáàmù lẹ̀ wò á ṣe Suratul Ikhlas kan fún bàbá náà A ní ṣe sí. Suratul Ikhlas kan fún bàbá náà. ọlọ́run bá a dá sí mizan. Ọlọ́run bá fi sínú òṣùwọ̀n ṣẹ́ wọn. Bismillahir Rahmanir Rahim. wallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. níbi tí ìmọ̀ ọlọ́run náà bàbá gbogbo ẹ̀dá tó bá ti ní nǹkan ẹ̀yọ̀ká tí mo fẹ́ sọ yìí kò lè di Muhammad
kò lè di anabiwa Muhammad àmọ́ yóò wọlé sọ́lọ̀ ńlá. àmọ́ yóò wọlé sọ́lọ́ ńlá. ẹ yóò bá anabi dáadáa. sallallahu alayhi wa sallam. ìlú wọn láti tún yín palẹ̀. inshallah. والذين اجتنبوا طاغوت يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد. bó o bá ṣe kéde ṣe bọ́ gbà lónìí tòrọ ìjáná sí fún mi. kí ni nǹkan náà tá anabi ní al-inabatu. Allahu akbar. al-inaba. Na'am. al-inaba arruju'u min al-kulli ila man lahu al-kullu. ahlan wa sahlan. lórí tẹ yorùbá anabi dáadáa. sallallahu alayhi wa sallam. ẹ yorùbá rẹ dáadáa. sallallahu alayhi wa sallam. lóbi ní alayhi tawakkaltu wa ilayhi unibu. àti ṣéwù àti ṣége ta ló ní ma lónìí. ta ló ní malé ni. àti wòlíì àti wòlíìyà tani al-inabatu ń bẹ fún ma lónìí. ta ló ní malé ni. والذين اجتنبوا طاغوت يعبدوها. ọlọ́láwọ̀ tẹ̀mí ó ṣàlàyé ara mi fún tí wọ́n máa fọ àṣẹ mi pàṣẹ tí ó sì máa dáhùn. àwọn làwọn tí wọ́n jìnnà sí ìpèsè ẹbọ ẹbọ. káàfà ò lọ wẹ̀ sórí ìta tí wọ́n gbà pé èmi mo lórí ìta tí wọ́n gbà pé èmi ni mo ní ọṣẹ èmi ni mo lọ́sẹ̀. mo lè mọ̀jì ó jẹ mo lè má jẹ́ ọ jẹ́ bàbá wù mí. tí wọ́n ní máa fọ́ sọ̀yà pé àfẹ̀tí ìlú àgúnmu yìí lára rẹ̀ ò ní yá ta ló lárùn ta ń lárùn. ta ló ní ìwòsàn ta ní ìwòsàn lọ́dọ̀. ẹ̀ dá mi lónìí Allah. tolúkálùkù ń fọ́ sọ̀yà lórí orí ibú. parajin tẹlomi ò lò tí ó gbádùn tẹlomi ò lò tí ó ya wèrè. ó lọ́wọ́ tèmi والذين اجتنبوا طاغوت يعبدوها وأنابوا إلى الله anáàbù إلى الله. ọlọ́lọ́ tẹ déwájú mi tẹ ẹni Allah mi tán. Allahu akbar. ẹ sọ bẹ́ẹ̀ jèrè Allahu akbar. gbogbo tí ẹ jẹ́ wọ́n dàálẹ̀ fún mi ọlọ́ wọ́n dà á lẹ̀ fẹ́mi ọlọ́run ni. anáàbù ila Allah wọ́n kọjú sẹ́mi ọlọ́ yẹnyẹn wọ́n kọjú sẹ́mi ọlọ́run tán yányán. tawajjuhu li kulli Na'am. wọ́n rí mi nínú gbogbo nǹkan. wọ́n rí mi ní gbogbo nǹkan. àrùmíntì kí àwọn òtakò hàntú àwọn òtakò báwọ̀ gúnṣẹ́ èmi ò lè takò kò sí tó kèmí pẹ̀lú èyí o gbogbo tá a bá wọlé àìfẹ́ jẹ́ láyé ta ni ó jì á jẹ. Allah. n tí ò sí mọ́nu ní tí ò sí mọ́nu. wàláyé tẹ́lẹ̀ ọ̀sẹ̀ yìí jẹ́ kọjá rẹ̀ dẹ̀dẹ̀ man shakka fihi huwa kafir. ta ló sọ fún ọ báwọn ọ̀sẹ̀ wo ló jẹ́ kọjá rẹ̀ dẹ̀dẹ̀ ẹni náà Na'am. ta lè wé tá a já ta ló ní ibi tágùn tẹ̀mí mẹ́sítọ̀ ọlọ́gùn Allah. ta ló ní igi òrombó Allah. ta ló lomi tó fi pò Allah. èwo ló dáadáa nù gbogbo ẹ. gbogbo tó ń fọ ọ̀rẹ́ sọ̀yà èwo lọ dá ni tí wọ́n lọ dómi ni ìwọ lọ hu ewé dá mi lóhùn ọwọ́ rẹ gẹ́gẹ́ ọlọ́run ló fi po ọṣẹ tá ń fún ọ lọ́wọ́ tó bá gbà kí lè tó máa ń kọ́ àrùjú mílíọ̀nù gàfúlẹ́tì ilẹ̀ dìkìrì Allahu akbar. kákò nínú afọ́nufọ́ra ìwà tí ò bá mu èmi ni ẹ máa wo ń tí o Subhanallah. kákò nínú ìwà tí ò bá mu nínú wa tí ọba mu. ká máa pe ọlọ́run káwa máa pè ọlọ́run. la ilaha illallah la ilaha illallah àrùjú mílíọ̀nù gàfúlẹ́tì ilẹ̀ dìkìrì Allahu akbar. kákò nínú wàrà dandan kí tẹ̀sùn bá dùn kó dùn máa lọ́wọ́ kó má ṣe pé ayò títa ni ó dùn máa lọ́wọ́ kó má ṣe pé fíìmù ni ó dùn máa lójú ká fẹ́ wu ọlọ́run. ká fẹ́ wu ọlọ́run. iná bàtú méjì náà ló pín sí méjì náà ló iná pín sí. bàtánì ni Na'am. iná bàkan bẹ al iná bàtú lè rùbú bìyàtìhì Allahu akbar. iná bà rùbú bíyà ń bẹ ẹni bò láti ṣe yẹn ìyá wa bó o láti ṣe. ó ní ìpadà sọ́dọ̀ ọlọ́run tí gbogbo èèyàn padà sọ́dọ̀ ọlọ́run ẹ̀gbọ́n iná bàtú kullil makhluqa gbogbo tí ń jẹ́ ẹ̀dá yẹnyẹn èèyàn ni àǹjẹ̀nú ni kẹ̀kẹ́ ni omi ni èèrà ni kódà àwọn oníṣègùn àtọlọ́bàtálá àgbàpọ̀lọ̀ ń bẹ wọ́n gbà pọ́lọ́ ń bẹ. wà ní olódù tó máa rè
bẹ́ẹ̀ni. wọ́n gbà ọba tààlà wọ́n gbà pọ́ lọ́hùn ń bẹ wọn ò sin ni. wọn ò sí ni àmọ́ wọ́n gbà pé ń bẹ. ìdọ́gba eléyìí yashtaku fiha al-mu'min wal-kafir al-barru wal-fajir àti mùmínì àti kèfèrí ló gbà pọ́ lọ́hùn wà ẹni Allah. Allah. ẹ̀ẹ́dàmílò dáadáa. Allah. ẹ̀ẹ́dàmílò dáadáa. Allah. èdè tí a fi pe ni Olódùmarè Ọlọ́run náà ní à ń pè bẹ́ẹ̀. Ọlọ́run náà ni à ń pè bẹ́ẹ̀. kò sáré tí ó gbà pọ́ lọ́hùn bẹ àti sìn ló nira fún ẹ. ìgbàfọ́lọ́run eléyìí ẹni náà naam. ẹ̀ẹ́dàmílò. naam. ó ní àti kẹ́kẹ́ tani fún kẹ́kẹ́ lóúnjẹ. Allah. ẹyẹ ńkọ́. Allah. èèrà ńkọ́. Allah. ejò ńkọ́. Allah. òkété ńkọ́. Allah. ọ̀yà ńkọ́. Allah. oyún inú ńkọ́. Allah. ọmọ dáyẹ ló fẹ́ràn ráìsì kí ló jẹ́ nù ìyá rẹ tí ò fi kú. Allah akbar. ẹlòmíràn ni mo fẹ́ràn àmàlà nígbà tó ọ̀dá yìí lọ dá oúnjẹ mọ́ kí ló jẹ́ nù ìyá rẹ tó fi ṣe kí ni tó o fi kú. agbọ́gbà tó ọ̀dá yìí tó mú sọ́ọ̀tún mú nú oyún náà ni oṣù wa ń bẹ lóṣù mẹ́sàn-án tó ń yíra padà ó dá kí la jẹ́ nù ìyá wa. kí la jẹ́ nù ìyá wa. ìbéèrè. wọn ò dá mi lóhùn nígbà tí ẹ bí a tán wọ́n ní ẹ máa mú fúdù kọ́ mo lè tóbi èmi ló mú ńgbà tó wà látọ̀ tó fi dẹ̀jẹ̀ kí ló mú ńgbà tó wà lẹ́jẹ̀ tó fi di bá sí ẹran kí ló jẹ́ ńgbà tó wà ń bá sí ẹran tọ́lọ̀ fi yọ ojú ń bẹ tọ́lọ̀ fi yọ ẹsẹ̀ ń bẹ adáyétọ́ làwọn oúnjẹ ká kí la jẹ́ nù ìyá wa. kí la jẹ́ nù ìyá wa. àdàgbà bá àdàgbà àdàgbà. àtọ̀ ni atẹ́lẹ̀ sínú báyìí náà ni àsín kínkín náà ló kàn sí sẹ́rẹ́ àbí sẹ́rẹ́ náà nífa lóde nǹkan o. bí ikùn náà nífa sẹ́rẹ̀ lọ́lọ́run bá dì mú ní bá ń wú ó dé jẹ́ kíkí ó di bá sí ẹran ó dé èèyàn ọlọ́run yọ apá ń bẹ̀ ó yọ ẹsẹ̀ ń bẹ̀ ó yọ imú ń bẹ̀ ó yọ ìfun ń bẹ̀ ó yọ gbogbo ń bẹ̀. ntọ́ kan fi sí é sẹ́rẹ̀ tó sẹ́ẹ̀sì tó ráàyè tẹ́ ń pè ọ́ èyí tó kẹlẹ̀ bísí pẹ̀lú ẹgẹ́ lè má dán ọmọ bẹ́ẹ̀ni. èyí tó kẹlẹ̀ kọ́ fi sí é ẹlòmíà tún ló ń withdraw ọlọ́run kí ni jẹ́ withdraw bọ́ọ̀ tún ṣe withdraw gẹ déédéé rótórótó tó ti kàn án náà kó máa di kí ni jàmá ó fàṣẹ sí i. kó máa dọ́mà. kọ́mọ dọ́mọ. وأنيبوا إلى ربكم وأسلموا له. yorùbá níbi dáadáa sallallahu alayhi wa sallam. ẹni kí ni yà lè iná bá ìyẹn àfààní ẹbí mi al-inaba. àròjúwò mi nà lùkúlì ìlànà là olùkúlù Allah akbar. tó bá ṣe agbára lọ níbí lónìí lọ withdraw kó bí agbára padà sọ́dọ̀ Ọlọ́run tó lágbára. padà sọ́dọ̀ Ọlọ́run tó lágbára. má jẹ́ kí agbára ó gùn ọ́ mo lè tẹ̀ yẹn pa tí n bá bínú sí yẹn ilé ìwòlù lórí ẹ̀ tí n bá ṣẹ́jú mọ́ yóò ya wèrè ìgbà tọ́lọ́ sì kún ọ lọ́wọ́ nù ń bẹ pẹ̀lú tọ́lọ́ bá ti padà agbára wọn máa bẹ̀ ṣùgbọ́n ní wúlò mọ́láyé rẹ̀. Allah akbar. ẹ̀dọ́kẹ̀dọ́ ẹgbẹ́ sọ́dọ̀ wọ́n máa fà ní wọn náà. وأنيبوا إلى ربكم وأسلموا له. àwọn tí yorùbá níbi ti lọlé. sallallahu alayhi wa sallam. kódà tẹ̀sùbá rẹ̀ tó ọmú lọ́wọ́ tí ń gùn ọ́ mo lóko náà kẹ́tí máa pé kò gbọdọ̀ má rí bẹ́ẹ̀ sóko ara rẹ̀ ló ń gbé àbókọ náà tọ́lọ̀ ń tọ́ pé bá lóun ò dáhùn kí lọ sí. kí ló ṣe. àbí ta ni ń kó kó bàbá rẹ̀ láàrin tọ́kì mo jẹ́rìí bá mi kò gbọdọ̀ má dáhùn. tọ́lọ̀ ń bá lóun ò dáhùn ta ni ó mú Ọlọ́run. ta ni ó mú Ọlọ́run. bàbá ya Allah ya mo ti ń Allah. tó dúró mo fẹ́ ṣe lónìí insha Allah. Ọlọ́run sì jẹ́ ìrìn yanjú. آمين. kálágbára ó kò ní agbára kò ń lágbá kó gbàgbé ta ló ní agbára jàmọ́ Allah. ẹ̀ dá mi lò dáadáa. Allah. Allah Ọlọ́run ló lágbá. Al-inaba nù. káyọ̀ tó yáyí o kò nídìí yáyí bọ́ọ̀ ṣe fáyẹ̀ tí wọ́n fi lọ́kọ ẹlòmíì fáyẹ̀ asáwọ́dé ọ̀sẹ̀ tí èkú tí ò ní rí ibi jòkó. kò ní rí ibi jòkó. ó lè mi tọ́jà mi ò lè kùtà gbàtọ́ náà ń bọ̀ polo rẹ̀ tọ́lọ̀ ń bá lọ́wọ́ polo rẹ̀ mọ́ ń kọ́ ọjà tú àbí òtú ojú. ẹ̀ dá mi lóhùn ẹ̀yin tẹ́ ẹ bí ọmọ ń bí tẹ́ ẹ̀fọ́ máa ń ṣèyàn ràn ẹ padà kúrò níbi ọmọ ẹ lọ ọ̀dọ̀ Ọlọ́run tó fún yín lọ́mọ Ọlọ́run tó pa ayé nu ní ò lè pọ́ ọmọ rún
ọlọ́run fọmọ rẹ ṣe láàlẹ́ tẹ́ ẹ bá délé mi ẹran ọdún kóṣù mẹ́fà ni wọ́n ti máa so mọ́lẹ̀ mo jẹ́rìí ọmọ mi wọ́n mọ̀ bẹ́ẹ̀ wọ́n lè má tu ọmọ mọ́ ẹ padà ẹ lọ́dọ̀ ọlọ́run tó ní ọrọ̀ mọ́ bí. ẹ lọ sọ́dọ̀ ọlọ́run tó ní ọwọ́ mọ́ kẹ́rin náà fi jẹ tí ó jèrè ẹ̀. Allah. kéèyàn bímọ kọ́ ló ní kó rí ayé ṣe ẹlòmíì bí ọmọ tí ò ní gbádùn ọmọ òní ò tún máa ṣerú wọn tí èkú. àwọn tí máa gbọ́ wá sí òtí ìdè. náà. وأنيبوا إلى ربكم وأسلموا له. àròjúù ẹ̀gbọ́n min shay'in níbi gbogbo nǹkan níbi nǹkan ila Allahi ta'ala lọ́sọ́dọ̀ ọlọ́run ọba. lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba. kódà ẹ̀ méjì aṣọ pa anímọ̀ mọ́ ẹ lọ́lọ́run fún anímọ̀. ọlọ́run fún anímọ̀ ní ẹjẹ́ tọ́lọ́ bá lóun fún amọ́ tani ó mọ̀ ọlọ́run. ta ni ó mú ọlọ́run. gbogbo ẹ̀dá tó bẹ kéwù náà kó gbé dọjọ́ alẹ́ ẹlòmíì mọ kéwù láàárọ̀ tí ò mọ̀ ń pa àmọ́ lọ́jọ́ alẹ́ wọn ní bí ṣe ń lọ ó lo kéwù rí kó tó da aláìmọ̀ kan. tí ẹ bàjẹ́ nù. ẹlòmíì gbàgbé fati àkótó kù. náà. وأنيبوا إلى ربكم وأسلموا له. gbogbo tó a bá ní tó fi ń kọ̀ǹtúrò ọkọ lọ withdraw rẹ̀ ọjúlẹ̀. kọ́ lọ padà sọ́dọ̀ ọlọ́run Padà torí sọ́dọ̀ sọ̀rọ̀ bá ti Ọlọ́run. lè rí ọkọ rẹ̀ darí dọjọ́ ọkú wọ́n darí ọmọ rẹ̀ tí èkú ni. wọ́n dá mi lóhùn bá tètè lọ fà á tún níbi tí ẹ bọ̀ bò mọ́ ó gbè fún wọn nu ọmọ rẹ̀ náà wàá fẹ́rù rẹ̀ yóò máa tọ̀ sí lẹ́nu Allahu Akbar. ọlọ́run bí ìyá rẹ̀ ti ṣe bàbá rẹ̀ ó yá ìwọ náà máa gbà á. mọ̀ gbà á tẹ̀yìn obìnrin nu inú ìmọ̀ àwọn àfáà tí ń sọ̀gùn fẹ́ fún yín o èyàn lè bá wa kí n dá lóhùn ọkọ mi ò fẹ́ràn mi wá ní lọ túnra ṣe lọ́mọ ìwẹ̀ dáadáa kọ́ mọ kàtíkè lọ́sọ̀ rẹ kó dáa tó bá sì dórí bẹ́ẹ̀dì gbogbo ara ni ọ dá fún yóò fẹ́ràn rẹ ọlọ́mọdé ń sọ̀gùn fẹ́ fóbìn torí mi náà ọlọ́mọdé ń di erin títàkùtà ayé òmù àmín. ní àfáà tẹ̀ ń sọ̀gùn fẹ́ fóbìn ayé yín ti sá mọ́lámọ́lá. ayé yín sá mọ́lámọ́lá. وأنيبوا إلى ربكم وأسلموا له. obìnrin sì wá rojọ́ fún ọmọ rẹ ọwọ́ gbé oògùn ọwọ́ sá ọwọ́ sì fi sọ ọkọ rẹ dẹrú ọ dẹrú obìnrin tiẹ̀ náà àfà ọ dẹrú obìnrin wá rojọ́ ọkọ rẹ fún ọ Hanifa ló ṣògo kí ló yẹ ká ṣe lọ pe ọkọ rẹ wá bẹ́ẹ̀ni. ebi ni ìyàwó rẹ ṣe fún ọ tí ń ṣe kí ni tí ń dùn ọ ẹ má jẹ ntẹ yẹn ní kí ni ẹ dá mi lóhùn gbowó ṣe máa tán tálàáfíà máa tán ìfẹ́ máa tán. ìfẹ́ náà máa tán. o tá ń lò nífẹ̀ẹ́ ìfẹ́ lè kú yéyé tí ò ní sí mọ́. ó lè kú tí ò ní sí mọ́. ìfẹ́ káwọn afọ gbọ́ mi lónìí kò náà àfa jìn síbẹ̀ ẹ jẹ́ àfọ gbọ́ mi àfa jìn bí oògùn fẹ́ burúkú tẹ̀ ń ṣe tọkùnrin fi rẹpọ sínú stóòfù ẹ̀yìn la bá ń bẹ tọkùnrin fi ń gbé jẹríkà mẹ́rin ẹ̀yìn la bá ń bẹ ẹ̀yin la bá ń bẹ. torí pé ìyàwó rẹ ń ṣe jálàbí lọ́dọ̀ yín tọkùnrin máa fọ́n tíyàwó rẹ lò lọ́lé àlè ẹ̀yin la bá ń bẹ. ẹ di ọkùnrin mọ́lẹ̀ bí ewúrẹ́ kó máa jẹ ètùtù ẹ mọ retí àtúbọ̀tán èló la gbà lọ́wọ́ obìnrin tó tọ́lọ́wọ́ fún wa tòótọ́ ìran obìnrin ní í ṣe jálàbí jù wọn tó sì ń wá kárí bí wọ́n ṣe borí ọkọ tọ́bárọ́bì ṣe ń pààrọ̀ ọ̀dọ̀ àfáà kánì ò dàníyàn kọ́ ọlọ́njọ́ mọ̀ mí ó yàn ọlọ́njọ́ jà mí ó tà kí n kọ́lé kí n kó bòde nú ẹ̀bìtì ilé ọkọ rẹ lẹ̀bìtì bọ́ọ̀bá kó bòde sọ̀n kó lọ jà náà mọ̀ ni ẹ nífẹ̀ẹ́ kí n wí yìí àá sì fẹnu bà fún yín. a sì wí. bàbá wo kúkú síríọ́sì ó fẹ́ kú lé bàbá rẹ bó sojúlé mẹ́rin kémi náà kọ́ ṣé ń lẹ́ ń bá káàkiri èyí ń kó yẹ kẹ́ bá káà bẹ́ẹ̀ ti wà lìjẹ́ náà ni obìnrin bá kọ́ bá ń ṣe àkúdànù ń jọ kàlìkìámọ̀ là ń lọ ká tó lọ àlìkìámọ̀ sàárè sì láwọ̀ tó sàárè dáa tó lé tà ń sùn. àwọn tí yóò ń bọ̀ ànábì ò tí ì dé. sallallahu alaihi wasallam. ọ̀rọ̀ mi a máa ya
làwọn àfáà náà wá ń serú ẹ fún wọn tọ́lá tó lóbìnrin ti ń nálé àfáà jù àníyàn kejì jẹ́ máa gbé lọ bóò ni orogún mi ó ṣe dẹrù mi ẹ wá rí àfẹ́ kan yìí yóò fẹ́ kó ṣe pọ́ ọmọ rẹ ní òdì olórí ilé sọ fẹ́ kọ́ ọmọ ìyáálé rẹ ó ya wèrè ni tọ́fẹ́ káwọn ẹ̀gbọ́n ọmọ ṣẹrú àbúrò tọ́lọ́hún sì kọ́ bẹ́ẹ̀ múra kọjọ́ ọmọ rẹ lọ kó mọ́mọ́ náà lé mọ́. sí oògùn ló fọ́mọ̀ ṣùgbọ́n ọdún kọ́ máa darí ayé ni a sì máa páàkì ọkọ̀ ní títì náà a máa páàsì ọkọ̀ ṣèmi ń darí ayé náà nù ìwọ lọ ìwọ dúró ìwọ wá ìwọ máa bọ̀ náà ìwọ jòkó ìwọ ń darí ayé náà kọ́ ni. wà á ní ibú ìyá rabbikum wà á sì lè mọ́ ọ̀la. káwí yòókù àbí adákẹ́ o. inshallah. ojú obìnrin ń korò ni bàbá alẹ́ nìkan bí wí ó lọ ṣe máa ṣe wá àṣetọ̀ ní mọ́fẹ́nu kan obìnrin òun lápá anábì ti sọ pé ọ̀dọ̀ obìnrin la yóò ti bàjẹ́ àfi ká lọ jòkó dì hàn tá a bá ti rí ẹtún ṣe ayé ò dáa tẹ bá tún róbìnrin ti ń sáré ilé àfáàjù ẹni kí tún ló bá lọ. kí tún lọ bá lọ. ẹ dá mi lóhùn bóòlù ọkọ ṣe mójú èmi nìkan yóò sùn ọ. ọ pàdé katakata pẹ̀lú ògùn ọlọ́run katakata ọkùnrin tí ó ṣe bí ó ṣe dá. wà á ní ibú ìyá rabbikum wà á sì lè mọ́ ọ̀la. ìkànnì àwọn olórin oní gbogbo ẹ̀ yóò tó ọ̀gẹ́ yóò tó ọ̀gẹ́ ojú tí a máa ké fún yín gbogbo ẹ̀yin obìnrin tẹ̀ ń sáré kọ́kọ́ mojú yín nìkan tọkọ fi pa orogún rẹ títí òwò yàrá rẹ mọ́ ọlọ́run pa ọmọ rẹ tìǹú. Allahu akbar. iṣẹ́ ọwọ́ rẹ ni ó sì jẹ́ tó ń jẹ orogún rẹ fi dùn lẹ́nu ọkọ ọmọ níbi tó bá dé déédéé tó kù tọ́ lò ọ̀rẹ́ lójútu ẹ̀ mọ́ torí bọ́ kọ́ ṣe fi ọ ló fẹ́ òun náà. wá sínú. bọ́dọ̀ bá bá yín wí kó bá yín wí gbogbo ìtẹ́ ìtọ́jú bọ̀ tọkọ fi wá di wèrè tí ò fẹ́ gbọ́ àwọn orogún rẹ mọ́ tí ò fi rán ọmọ rẹ ní skul mọ́ kódà tó bá ṣe pé yẹ̀pẹ̀ náà ọmọ orogún rẹ yòókù ń tà wọ́n ju ọmọ rẹ lọ torí kádàrá àwọn tó ọlọ́ọ̀lọ́ tẹ̀ mọ́lẹ̀ ọmọ rẹ mọ̀ sáré tẹ̀lé ẹ̀ka ni tó bá ti ilé ìwé dé àmọ́ mo gbó yóò wá yẹ yàkuyà ṣùgbọ́n ní kó ju àyókù lọ ó ju ọ̀nà náà lórí búnú. wà á ní ibú ìyá rabbikum wà á sì lè mọ́ ọ̀la. kí wọ́n yẹ kó àbójì dìjà gbogbo jẹ̀mọ́ náà ní bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ni. àwọn obìnrin ń sáré lónìí kùlùkẹ́rẹ́ lèmi lọ́yẹ̀ sàlátù ustaz mo fẹ́ rí yóò fẹ́ jó orogún rẹ̀ sùn nù ẹ̀ tún wá parọ́ ìwọ tó wà níbi tó jẹ ọkọ ní náà tó wọ yàrá kan tó wọ yàrá kan níbi tó wọ̀ mọ́ ibi tó ti padà sẹ́rù ọmọ wọn nù ẹ̀yin àfa àtẹníyàwó méjì ẹ̀ páàsì ẹ̀ lọ tún lè yín ṣe. nígbà tí ẹ bá ti jí ó yé ìyàwó kékeré ẹni kíni pé ìyáálé mi ti sú mi lójú ń fi ọ ọ̀dẹ̀ ń dàrú. kò sí sinmi mọ́nù. àwọn àfọ ọ̀dà mi ló mọ́ o. òróbì ìdòrí ẹlẹ́nu yẹ̀yẹ̀yẹ̀ ọ̀gẹ́dùn wọ̀nyí. baba ya Allah ẹ jẹ́ ni ya Allah. Ya Allah. ayé tí n tu yẹn máa tẹ̀lé mi. ẹ dákun ìyáálé tó ní òmò róró mọ́ ta ló lò débẹ̀ dá mi ló olórin olóyà tó jẹ àlámẹ́ǹtì ta ló wọ́n ń bure níbi ọmọ bíbí kí lóbìnrin ò lè yà níbi ọmọ pípọ̀ kí lóbìnrin ò lè dà níbi àṣetù kí lóbìnrin ò lè dì ọ̀rọ̀ méjì ní sọpọ̀ ẹ máa dá mi lóhùn òun bá obìnrin sọ̀rọ̀ ẹ̀ka ìwọ tí ìyáálé rẹ tọkọ fẹ́ gbé agbára fún wọn ìyàwó lórí ìyáálé rẹ tètè yẹ tó o bá yẹ ọmọ rẹ lédè yẹn. ò dá mi lóhùn sáwọn àfáà tẹ̀lé mi mọ́ ni. Naam. àwọn ẹ̀tẹ̀ pa rọ́rọ́ níbi tí a ti rò pé a bá ìsinmi bẹ̀rẹ̀ àti bá àgbákò
wàfà tó ń bá yàwó kàǹkó tí ìyáálé rẹ wá dàbí ẹni tí ń rugi tíyàwó ìyáálé ò ṣe é fi hàn níta ẹ̀sìn lẹ́ẹ̀kéwù atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qilun. Allahu akbar. ẹ mẹ́ta ọmọ ẹ̀yin obìnrin mo fọlọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí ń pa mí lẹ́kún ní sọ ẹ̀ gbogbo ilé àfa àwa dojúrú wọ́n bá jẹ sàárì ẹ̀rí yàrá ìyàwó báyìí tí ẹ̀rọ mọ̀ ọ̀rùn jáde yàrá ìyálé wọn mú gàrí jẹ sàárì yóò ní èèyàn mọ̀ ẹ̀mú tẹ́ẹ̀mù tí bàbá yín dálẹ̀ lẹ́rí o gbogbo ọmọ tẹ́ẹ̀ fọkọ̀ gbé lọ skul yóò sáré tẹ̀lé ọmọ ìyálé kẹ́yìn ni lẹ́yìn tẹ́ ti dalẹ̀ ara yín rú kí wàá ṣe ó yá tí ó bá yá kéwòn lẹ́kẹ́ tẹ́ ẹ̀ bá yín jẹ́. ìrókòkò wọlé agbẹ́dọ̀ kólúkálùkù máa gbọ́ bàbá ya Allah ẹ̀ sọ bẹ́ẹ̀ dáadáa Ya Allah. ẹ̀ sọ bẹ́ẹ̀ dáadáa Ya Allah. àwọn afa kan tún kéwú erékì ni ẹ tú Naam. wọ́n ní kò sí seniority nílé ní láàrin ìyálé àti ìyàwó mo tako seniority wà kí mo fẹ́ jẹ̀mọ́ Seniority ń bẹ ń bẹ. kí mo ló wà ẹ tẹ̀lé mi ká lọ lé ànábì Sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ tí mo sì fẹ́ tú yìí gbogbo òwò ni mo fẹ́ kí wọ́n máa gbọ́ wọ́n sì ń gbọ́ Bẹ́ẹ̀ni. ìlú àfáàní wo àfáà tí ò kéwú kó fi kéréwú bọ́ pa kò lè ṣe wáàsí níwò kó tún rìn kéwú níwájú ilé kéwú. Ahlan wa sahlan. ọ kéwú ọ àfi kéréwú bọ́ pa ọ wà rìn kéwú nílé kéwú kó tó lè kéwú níwò. Ìgbàlódé tó lè ṣe wáàsí. bẹ́ẹ̀ ni o tún ọ̀pẹ tó fẹ́ gbọ́dọ̀ tó lọ́mọ òwò ni ọ́ wọn ò dá mi ló mọ́ ẹ̀yin obìnrin ẹni ṣe ìyáálé àti ẹ̀rọ ń bẹ àbí òsì ẹbí mi kí n dá yín lóhùn sọ pé Khadijatul Kubra òun ìyáálé ànábì ẹni tí rìkọ́dù ọ̀rọ̀ kó ká dáadáa olóòní jẹ́ tí ó bàjẹ́ Àmín. òun ìyáálé Khadija wa kú Àdíjà wá kú. Aisha kò bá Àdíjà nílé Àìṣà ò bá Àdíjà nílé. rárá o tí Khadija fi kú ànábì ò fẹ́ yàwó lé Ànábì ò fẹ́ yàwó lé. yorùbá ànábì dáadáa Sallallahu alayhi wa sallam. mo fẹ́ kẹ́ gbọ́ mi dáadáa ìlú wo la wà yìí Bẹ́ẹ̀ni. Khadija wa kú tán Àdíjà wá kú tán. ẹ̀dọ́kẹ́ kọjú síbi ìfọ̀ Aisha wa dé Aisha wa fẹ́ràn ànábì fẹ́ràn rẹ̀ jù Sallallahu alayhi wa kí sallam. mo ló ṣe jẹ mọ́ Ó fẹ́ràn Ànábì náà wá fẹ́ràn ẹ̀ jù. jù ẹni kí ló bí jù òun nìkan ló fẹ́ lọ́mọge tó bá nílé olólu mílíkì ẹ̀ ìwọ ló wà mọ̀ yókù ìyìn lọ wá hó sí inú rẹ̀ wá dùn lọ́dún tí ń sọ látàárọ̀ elégbòogi èyí tó gbọ́ yé nù oní mílíkì ló gbọ́ yé wọ́n máa mu mílíkì náà kọ́ Olè. kò sẹ́mu pẹ̀lú agolo wọ́n ń dà mí jòkó àlùmọ́ àgbàtì Àìṣà ẹ̀yìn bọ́dọ̀ dáadáa Sallallahu alayhi wa sallam. ó wá dijọ́ kan Ó dijọ́ kan. àwọn àbọ̀ ànábì lẹ́rọ odidi ẹran tẹ́ ti róòsì dáadáa wọ́tọ̀ ní róòsì fúláwà níjẹ́ róòsì òun lọ́wọ́ ń wí nsọ Yorùbá tó bá gbọ́ ẹran tí a ti gbá nǹkan sí làbá ànábì bá bu ẹran sí méjì ẹ́ Ó wá bù sí méjì. ló bá ní kí wọ́n lọ bu ẹnìkan nídàá kan Àìṣà bá gbà lọ́wọ́ mú ẹsẹ̀ Èsè. àyè ti pọ̀ ju ó ní ọba béèrè di oníkìnìdí olùgbà tí Khadija fẹ́ kú ó ní kí n máa bá ń tọ́jú ẹ̀ bí Àìṣà ṣe gbó Khadija báyìí ojú sí padà ó lọ ń dá ọkọ̀ ìyá arúgbó tó ti kú yìí lójú mi sán òbèlè sẹ́gbẹ́ obìnrin àti máa lérí síra wọn wọ́n tó mì èmi ọ̀wọ́ mi Lójú mi tí mo wà lójú ọpọ́n. wọ́n tún lọ kó sí àgbẹ̀yìn.
tí n sọ yóò kù délẹ̀ ní Àìṣà wọ́n fẹ́ nu gún Hadija ó regret ìjọ náà anabi kọjú sí ni anabi ò gbọ́dọ̀ lu obìnrin wọ́n gbà mú báyìí Àìṣà anabi kan bu ẹkún ni ta ló ń fẹnu kàn ó ta ló ń fẹnu gún Hadija ló fẹnu gún hamanatbi hina kini nígbà kazabani nas nígbà tí èèyàn ń pè mí lókùrọ̀ ló gbà mí gbọ́. ó gbà mí gbọ́. òwò sáà níbi máa lè ha owó rẹ mo lò tí mo débi tí mo dé yìí. owó rẹ mo lò tí mo débi tí mo dé. ìyálé mi nù tó bí rẹ gẹ́gẹ́ ọmọ fún mi. nígbà tí ìnáwó bá rẹ ta kò mí ló ti gbà mí gbọ́. umurumanu bá jáde ó lọ níbi ṣe sùúrù náà hadasa ọ haditha ó tó bí haditha nù gbogbo haditha ní jẹ́ Àìṣà pé ọmọ tó ń bá jà yìí kéré ọmọ kékeré ni kò mọ̀ ọ́ ni Ànábì ló mọ̀ ní tíra fi yá pé Ànábì wọlé ó sì jáde nígbà 70. sallallahu alayhi wa sallam. Hadija ló fẹnu kàn. sallallahu alayhi wa sallam. sẹ́bẹ̀ níyàwó rẹ ti stand ìyálé rẹ tí ń pè lóko mú ní ni mà pè ọ́ tó wà lè bóde tó lọ́n fa tẹ̀sùbá àná nínú yàrá tó sì gbọ́rọ̀ láńkọ́ tíyàwó rẹ ń ṣe kí ni tí ń sọ sí ìyálé tó wà lè bóde kó fi tẹ̀sùbá àná wọ́n tí kó tiẹ̀ wá dákẹ́ kó wá kó yàrá pé wọ́n ibú ìyálé ẹni dákun mo gba tiẹ̀ máa kúnlẹ̀ yàrá kò kẹ́nìkan orí ibú tó sí òkà ọ gbọ́dọ̀ jẹ́ gbedesọ yálé tó bá yẹlẹ gbedesọ yálé ọjẹrẹ ọmọ rẹ mọnu. wọn ò dá mi lóun mọ́ o àwọn àfọ òní lè dáhùn torí gbogbo tí wọ́n wí ilé wọn ló ṣubú sí. ẹ̀rí yà wọ́n fáwọn mi tí wọ́n bàtà gégége ìkówó awégele mọ́rí bíi mọ́kúlù mi ẹ̀rọ ti mọ̀ pé ń mísì kan láàjù kan lọ. èsè tí ìyàwó yóò ṣe é wò tí ìyálé rí mọ́lámọ́lá tó dàbí alágbàfọ̀ tẹ̀ lò yálé bí aṣọ bí abọ́ ìdáná. wọn ò dá mi lò ọwọ́ amúyàwó lọ wá sí ọlọ́kọ̀tò kò síbi tó ti mọ̀ rí gbogbo àyàtọ̀ bá há ní ó pa ọ lórí. èpè kọ́. èpè ní èmi ní ìṣèpè ọtí ẹnìkan mọ́lé ọlọ́tí kò ọní kò fi ti òde mọ́ ọwọ́ amúkan lọ lẹ́yìn ń kunu bí àṣetánì lóòótọ́ kó wájú gbogbo tó bá hànà ní rántí mọ́ tọ́lá ti gbé kan fún kan. èpè ni. kí wọ́n bẹ̀rẹ̀ wá sí nísìn mo tàwọn àfáàjì látàárọ̀ ni dábìlẹ̀ ọmọdé. wà á ní ibú ila rabbikum wà á sì lè mọ́ ọ̀la. bàbá wa ya Allah. ya Allah. elégbòogi ìyàwó méjì mo ní mi ò ṣe dúró yìí. gbogbo ntẹ bá gbọ́ tí ẹ ń pa ìyàwó rẹ di mélòó méjì mo ní. nígbà tí mo fẹ́ fẹ́ ìyàwó kejì mo ṣe kíní kan lọ́fà àjọ náà àwọn afáàsì fẹ́ máa họlọ má jòkó lójú aago báyìí ìyàwó tí mo fẹ́ jòkó báyìí mo ní jòkó lápá mi wọ́n ní tí ìyáálé mi ò bá dé àárín sí àdúrà àmì ẹ̀ta aṣọ kan náà lájọ wọ̀ nígbà tí mo ti fẹ́ ìyàwó lé mo fẹ́ tún òun náà fẹ́ nù nígbà tó fẹ́ ìyàwó àyálé ọtí ìlówó gíní lẹ́jọ́ wọ̀ àmọ́ nígbà tó fẹ́ ìyàwó fátìwù ti dé fún ọ ọwọ́ àwọn iléeṣẹ́ wa ní kó dúró ní kó máa sáàfù àlejò gbogbo ọbẹ̀ ata ní ìbáyé àlejò jẹ́ a ní èsì àgbákò ẹ̀yìn àlejò wèrè. wà ní ibú ila rabbikum wà á sì lè mọ́ ọ̀la. wọn ò dá mi lóhùn mọ́ àwọn àfáà náà dá máa bí. bẹ́ẹ̀ni. ìyálé mi wá dé bó ṣe dé báyìí mo nọrú fún lójú agbo jogo ṣe ní dàrú rọ ìdùlé sọkánìkọ ẹ bó lọ wí. wà á ní ibú ila rabbikum wà á sì lè mọ́ ọ̀la. ẹ má pa wọ ohun tí mò ń sọ reality ni ọ̀rọ̀ gbèsè ayé mi sì ní sọ lónìí. bẹ́ẹ̀ni. àwọn àfáwà sọ̀lú mo ní wọ́n ti sọ̀lú mo gba máìkì lójú agbo tẹ́rọ lọ mo gbogbo jẹ̀mọ́ ẹ jẹ́rìí mi o ìyálé mi ni kò sú mi o ìyàwó tí mo sì fẹ́ fẹ́ ni ẹ̀sìn ló mú mi fẹ́ fẹ́ o
ìyáálé mi ò trọ́bù mi mo sì gba ti my dear sọ fẹ́fẹ́ mi ó ní bẹ́ẹ̀ ni gba tóbi tó dúró lẹ́gbẹ̀ẹ́ mi ẹ̀yin afẹ́ sọ igi nísìn gbogbo wọn tó bá ti lè níyàwó kékeré tọ̀tọ̀ àlébù ìyáálé fún ilé rẹ̀ ò ní tòrò mọ́. ilé rẹ̀ ò ní tòrò mọ́. ọ̀bàlẹ́jẹ̀nu. ọ̀bàlẹ́jẹ̀nu ni. wọ́n kọ tí síbì ìwọ ìyàwó náà tí o fi ọtá ń kó ìyáálé rẹ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí wọ́n bá tiẹ̀ wá fẹ́ yàn lé ọmọ rẹ̀ ó ṣèrú ayé. kí ni ha kọ́lọ̀ yí padà ni. ìwọ ìyàwó tó ń bẹ lójú agbo yìí tí ọkọ rẹ̀ pẹran ọdún léyà ó wá gbé kọmọ sí yàrá rẹ̀ ìwọ lọ ń mú sọ́ìdẹ̀ fún ìyáálé rẹ̀ ọtí já iye ọmọ rẹ̀ mọ́ tiẹ̀ tó bá ń bẹ lójú agbo yìí ọ̀ kú oríire gbogbo olójú lọmọ wọn yìí lálùbáríkà kí ló fẹ́ ṣẹlẹ̀ òdodo ọ̀rọ̀ à ń sọ fún ẹ̀kẹ́ bẹ́ẹ̀ni nkúdélé ẹnìkan àṣìmọ́ bó ṣe rí lẹ́yìn ọ̀burú débi pé ìyá tó bí ìyàkọ rẹ̀ àfi kó rí ọkọ tó rí nǹkan gbà lọ́wọ́ ọmọ tó bínú bẹ́ẹ̀ ni gẹ̀tìmọ́nù fẹ́ẹ́ díwọ̀ náà lọ tó bá dọjọ́ alẹ́ tọ́ọ̀mù kẹlẹ̀ nǹkan tó wọlé ọmọ tiẹ̀ náà gbogbo ẹ ló bá wí mo wá ra mọ́tò kínní fún ìyáálé mi máa ká tí ń wí àrọ́fà kékeré wọn yẹn ń dáhùn mo tún rà kejì fún édè máa fi gbé ìyàwó káàkiri náà kò tí ì kàn án ńgbà mo wá rà kẹta tí mo wá rà kẹta mo wá ra tiẹ̀ fún mo wá gbé ọkọ̀ fún tó tóbi haranta mo lára ọ̀fà wọn ní náà gbogbo ṣe ká sí ayé nù ìyáálé mi tọ́ ìyàwó òun fẹ́ mi pẹ̀lú ọlá ni kò sí ìyáálé tí ìtọ́ yàwó nígbà tó bá rówó họrí lọ tó lọ fẹ́ yàwó nígbà tó fẹ́ yàlé ṣèbọ̀ yá yàrá fẹ́ sí ni àti fọ́ọ̀mù tẹ́ fi sun àkọ́kọ́ nígbà tó lọ́rẹ́ létí lọ́rẹ́ tí ìyàwó kejì èéṣe tó jìyà tó ìdí ó tọ́ ọ láwò gbogbo ẹ̀yìn àfọ àtẹwà ń bì gbogbo ìyàwó àkọ́fẹ́ yín ó fẹ́ bí ẹlẹ́gbẹ́ ọmọ kéwù ni bí agbádá ká da agbádá wo bẹ́ẹ̀ dì bí para mi kásáré fa aṣọ kọ́tìnì ya ká ìsun ọmọ wìrìwìrì ọwọ́ arówó rẹ́ǹtì ilé tó wá ní fúláàtì tán ọwọ́ ní kò ní rí mú mi ó rí rí òbí ọ̀ ọwọ́ á fi ìyáálé sí family house ibi tó fi kó sùdì ọwọ́ á lọ máa ń ṣètò rẹ́ǹtì lọ́nà wá mú ìyàwó lọ my dear káà yóò dàrú báyìí méjèèjì báwọn àyà tí mo fẹ́ ké tí mo mú wá látọ̀fà ní ké lọ́wọ́ ẹ̀ sẹ́yìn rí pé mo balance. bẹ́ẹ̀ni. àwọn ọkùnrin ò mọ lẹ́sẹ̀ wọn ò ṣe kí ni jẹ̀mọ́. wọn ò mọ lẹ́sẹ̀. wọ́n kà á kún pé ìyàwó tuntun á máa gùn yàn èyí tó lè gbóhùn tuntun lòun náà kó tó gbó èyí tó lọ fẹ́ ọmọ yẹn ọkùnrin tó kọjá lórí ẹ níyàwó tó fògùn gbà. wà ní ibú. tó fẹ́. wọ́n ní kí ló wá sọ ní ìwò òun náà ní sọ fún ọ. tá a bá ti lè rí yìí tó ṣe bàbá yá àlá jàmá ẹni náà ẹni tí ò ṣe dáadáa lórí ìyàwó ṣe ni ó ṣe dáadáa láàrin àwọn ọmọ. ọkùn ẹ̀kan lọ nursery primary school ọkùn ẹ̀kan lọ ajá bíbàtà dídòjé ó ní ìyá àti ará oko ni ẹ̀ lè wúlò èyí ọmọ èkó ni ìyá àti ẹ̀ àlámù lọ sùkúù gidi ọ̀tọ̀ ni ìwé ọ̀tọ̀ làlùbáríkà. bẹ́ẹ̀ni. àwọn tá a wá ń pé wò yìí ìwé mélòó la kà ń tá a bá sì dánwò láyé lónìí bẹ́ẹ̀ ni ìwé bá dánwò ló lọ sọ àlìkìyàmọ̀. yóò yí lọ. kí wàá la ka o tẹ́ ń fọmọ kan kẹ́kan tẹ́ ń fi ìyàwó kan kẹ́kan kódà o ti bí ká máa pín oorun ẹni tí bẹ wọná oorun ọkànnì mi ọmọ amú tẹ̀sùbà tó fàǹgbà tó kàn ìyàwó ilà ọlọ́run ní gbàdúrà rẹ báwọn torí àdúrà kọ́ ọlọ́fẹ́ lọ sí yàrá rẹ oorun ti kàn yàn ó fi tura yẹn sára bẹ́ẹ̀dì ó wọ̀ sọ fẹ́lẹ́fẹ́lẹ́ ọwọ́ kì í tẹ̀sùbà ọ̀rọ̀ mọ́lẹ̀ ó kì í yí mọ́lẹ̀ rẹ kó tó bá ti tẹ̀sùbà ọ̀rọ̀ lọ. wà ní ibú ìyá rọ̀bì kọ́ wà sílẹ̀ mọ́ ọ̀la. anakumullah. ẹjẹ tí o kò kí n máa lọ ilé mo rí i pé ẹnìkan ti ń sọ lọ́ọ̀kan bẹ́ẹ̀ orí ti dá di junior nù wá sí ihe ọkọ rẹ irú kẹsẹ̀tì ni màá wá ká ẹ̀dọ́kẹ́ tètè tẹ́lẹ̀ jáde mi ti kí afẹ́mọ́ gbọ́
yóò máa fast forward ẹ̀ tí ń nà dádì junior ọ̀rí ń tọ́ sọ lédà